Òwìwí wà lára àwọn ẹyẹ tí Yorùbá ń pè ní ẹyẹ àwọn àgbà. Bóyá torí wípé alẹ́ lèèyàn máa ń rí wọn jù ní o, àbí bóyá torí ojú wọn tó tóbi. Kò lè yé ọmọdé bíi tèmi, torí èmi ó ṣẹ̀ṣẹ̀ pé 24 lọ́dún tó ń bọ̀ ni. Kì í wá ṣe lọ́dọ̀ wa nìkan ni wọ́n ti ń fojú abàmì wo ẹyẹ òwìwí. Ó fẹ́ jẹ́ pé káàkiri ilẹ̀ adúláwọ̀ ni. Kódà ní orílẹ̀-èdè South Africa, ẹyẹ àwọn ẹlẹ́yẹ àti ikú òun ni wọ́n ka òwìwí sí. Wọ́n á sì máa lo àwọn ẹ̀yà ara rẹ̀ láti fi jó oògùn oríṣiríṣi. Ní South Africa yìí wà ní, tí ẹ bá fi pé èèyàn kan ní òwìwí, èébú tó ga jù ní òun. Kódà yóò dùn wọ́n ju kí Sisi Quadri ó rìlíìsì ábọ́ọ̀mù èébú léèyàn lórí lọ. Àròjinlẹ̀ ló kọ́ mi, àyàn ògìdìgbò tí ń kó gíbò lu ọgbọ́n. Ẹ já sọ̀rọ̀ àwọn òwìwí. Òwìwí jẹ́ ẹyẹ kan tí ojú rẹ̀ tóbi tó sì lè dẹ́rù bani. Ẹyẹ ọdẹ ni wọ́n hùn, torí wọn a máa ṣọdẹ gan. Alẹ́ ni wọ́n máa ń káàkiri láti ṣọdẹ jù. Wọ́n máa ń sábà farapamọ́ lọ́sàn-án ni. Bí wọ́n ṣe wá lé ní igba ní oríṣiríṣi òwìwí tó wà tó, oríṣi méjì péré ni máa ń ṣayé ọ̀sán láàrin wọn. Àwọn ni òwìwí tí olóyìnbó ń pè ní Northern Hawk Owl àti Northern Pygmy Owl. Nítorí owl ni òyìnbó tí wọ́n ń pe òwìwí. Orí àwọn òwìwí máa ń pẹrẹsẹ ó sì máa ń tóbi. Lára kàyéfì Ọlọ́run lára àwọn ẹyẹ yìí wá ni pé wọ́n lè fò láì pariwo rárá. Yes, they are capable of silent flight. Èyí táwọn ẹyẹ tó kùn ó fi fò tẹ́ gbọ́ fẹ̀fẹ̀fẹ̀fẹ̀fẹ̀fẹ̀. Ẹ ò ní gbọ́ ti òwìwí o. Èyí sì máa ń fún wọn ní àǹfààní láti ka àwọn ẹranko kéékèèké tí wọ́n máa ń pajẹ lára kí àwọn èèyàn ó tó mọ̀ pé nǹkan kan ń bọ̀. Irú silent flight ìyún kí nǹkan ó lè fò láì pariwo. Amẹ́ríkà ti ná òbítíbitì bílíọ̀nù dọ́là lé e lórí tí wọ́n tí ì rí ṣe dòní olónìí. Kábíyèsí ọba Ìdùmarè. Àwọn ẹranko bíi ẹmọ́, èkúté, ẹyẹ kéékèèké, ẹja, kọ̀ǹkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òwìwí máa ń jẹ. Lára kàyéfì ẹyẹ yìí títún máa ń bá àyàn lẹ́rù ni wípé wọ́n lè yí ọrùn sẹ́yìn lẹ́ẹ̀kan náà. Ìdí ni wípé èyí tí àwa èèyàn àti àwọn ẹranko pẹ̀lú ẹyẹ míì tí wọ́n fi máa ń ní eegun 7 péré lọ́rùn, ìlọ́po méjì ìyún odidi eegun 14 ní tàwọn ẹyẹ òwìwí. Ìdí nìyẹn tí wọ́n fi lè yí ọrùn wọn ní òdiwọ̀n dìgírì 370 ìyún 270 dìgírì. Torí náà òwìwí tó kọ̀yìn sí yín lè yí ọrùn sí yín láì yí gbogbo ara o. Ẹsẹ̀ wọn tó sì rí kúkúkú yìí ò kéré o. Ẹsẹ̀ wọn gùn bí ìtàdìyẹ abólọ́rùn ni. Bẹ́ẹ̀ bá gbé ara wọn sókè lẹ́ẹ̀torí. Ìka ẹsẹ̀ mẹ́rin ló wà ní ẹsẹ̀ wọn kọ̀ọ̀kan. 2 kọjú síwájú, 2 kọjú sẹ́yìn. Àwọn ẹyẹ tó bá ní irú ìka ẹsẹ̀ 2 kọjú síwájú 2 kọjú sẹ́yìn yìí ni olóyìnbó ń pè ní zygodactyl. Èékánná tó wá wà láàrin ìka yìí wọ́n mú wọ́n sì lágbára púpọ̀ o. Ẹ wá jẹ́ ká lọ síbi ojú wọn tí gbogbo èèyàn máa ń kọ́kọ́ rí tí wọ́n bá ń sọ̀rọ̀ òwìwí. Èyí tí ojú ọ̀pọ̀ ẹranko, ẹyẹ, ẹja àti tàwọn èèyàn fi rí rógódó, eyín bíi sákù àbí sphere, góódó bíi agolo ní tàwọn òwìwí o, àfi bíi páìpù omi. Nítorí náà ojú wọn ò ṣe é yí sẹ́gbẹ̀ẹ́ sọ́tún sósì sí òkè sílẹ̀ bíi tàwọn èèyàn. Ìdí nìyẹn tí wọ́n ṣe máa ní láti yí ọrùn tán tí wọ́n bá fẹ́ wo nǹkan kan lẹ́gbẹ̀ẹ́. Bójú yìí sì ṣe tóbi tó níta, bẹ́ẹ̀ náà lórí lọ sínú. Ojú wọn ló fẹ́ gba gbogbo àyè tí ń bẹ nínú agbárí wọn tán. Bójú wọn ṣe wá tóbi tó, kèé fi taratara rí àwọ̀ tó bá ti kọjá dúdú àti funfun. Ṣùgbọ́n black and white tó ń rí ọ̀hún, ó sáàpù gan bí àṣà àwọn èèyàn wa ń bàdàn. Torí agbára ìríran wọn ó lè ju tàwọn èèyàn lọ ní ìlọ́po 45. Yes, 35 times more sensitive than the human eyes. Ìdí tó fi jẹ́ pé àwọ̀ dúdú àti funfun nìkan ni wọ́n máa ń rí kò ṣẹ̀yìn ọ̀mùnú ìríran tí ń bẹ nínú ojú tiwọn. Oríṣi ọ̀mùnú ìríran eyín photoreceptor cells 12 ní. Àkọ́kọ́ ni cone cell, eyín ọ̀mùnú òkòtó. Àwọn cone cells yìí ló máa ń ṣe atọ́kùn rírí àwọ̀ oríṣiríṣi. Oríṣi ìkejì ni olóyìnbó ń pè ní rod cell.
ìyún ọ̀mùnú ìríran sọ ọkù. Òun máa ń ríran gan kódà níbi tí ìmọ́lẹ̀ ò fi taratara sí, ṣùgbọ́n kèé rí ju àwọ̀ méjì lọ, dúdú àti funfun. Irú rod cell yìí, ìyún ọ̀mùnú ìríran sọ ọkù, òun ló wá pọ̀jù lójú àwọn òwìwí. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń kúkú jáde lálẹ́, torí ìgbà náà ni ìríran wọn wúlò jùlọ. Ṣé ẹ wá rántí pé nínú fọ́nrán ẹyẹ idì ìyún eagle, mo ṣàlàyé bí agbára ìríran wọn ṣe tó. Òwìwí ń ríran jù bẹ́ẹ̀ lọ lálẹ́ o, ṣùgbọ́n tó bá jẹ́ lọ́sàn-án, àwọn idì ríran ju òwìwí lọ. Oríṣi awọ ìbòjú mẹ́ta ni àwọn òwìwí ní. Wọ́n ní ọ̀kan lókè ojú, olóyìnbó ń pè ní upper eyelid. Òun ló máa ń ṣiṣẹ́ bí awọ ìbòjú àwa tèèyàn, tó jẹ́ pé tí wọ́n bá ti pàdé wọn ò ní ríran mọ́, òun ni wọ́n sì máa ń pàdé láti lè fi sùn lálẹ́. Wọ́n tún wá ní awọ ìbòjú ìsàlẹ̀ táwa ò ní. Ọ̀pọ̀ àwọn ẹyẹ ló ní irú awọ ìbòjú yìí ní tiwọn. Tí òun bá bojú, wọn ó sì máa ríran. Èyí ni wípé ó wà transparent, ṣùgbọ́n agbára ìríran wọn lásìkò tí wọ́n bá fi awọ ìbòjú ìsàlẹ̀ yìí bojú kò ní tó ti tẹ́lẹ̀ mọ́ òun. Lásìkò tí ìjì bá ń jà, tí eruku, yẹ̀pẹ̀ àbí ìdọ̀tí bá ń fẹ́ kiri, ni wọ́n máa ń fi awọ eléyìí bojú. Ẹlẹ́ẹ̀kẹta ni olóyìnbó ń pè ní hull. Iṣẹ́ awọ ìbojú eléyìí ni láti lè fi nu ìdọ̀tí kúrò nínú ojú. Ká tó wá tẹ̀síwájú, iléeṣẹ́ Sacred Gold Homes and Properties tí mo jẹ́ ambassador fún ta ilẹ̀ lọ́wọ́, yálà fún ilé kíkọ́ tàbí ní ti èyí tẹ́ ẹ fẹ́ fi dá oko tàbí iléeṣẹ́ ìyún industrial. A ní ilẹ̀ ní Alápákó tó wà ní Lagos Ìbàdàn Expressway, tó jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá ni láti toll gate Ìbàdàn. 700,000 naira péré là ń ta plot kan ní orí ilẹ̀ ilé ìgbé ìyún residential area. Ṣùgbọ́n ní ti ilẹ̀ oko àti iléeṣẹ́ ìyún industrial, 1.8 million naira ní éka kan. Éka kan ni mo pè é, kì í ṣe plot kan. Bẹ́ẹ̀ la tún ta ilẹ̀ industrial míì ní Làágbé tó wà ní Mọ́níyà Ìsẹ́yìn road, 900,000 naira ní éka kan. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá rà lọ́wọ́ yìí, ẹ ó gba éka kan sí i. Ìní wípé tẹ́ ẹ bá san 900,000 naira, éka méjì lẹ́ ó gbà. Ẹ lè kàn sí mi nínú DM tàbí kẹ́ ẹ pè àwọn nọ́mbà olùdarí iléeṣẹ́ wa ní 080 57 81 8180 tàbí 080 35 066 122. Ẹ sì lè pè 081 31 05 4479. Ẹ ṣeun, a máa retí yín láti bá wa dòwò pọ̀. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú. Etí àwọn òwìwí náà tún jẹ́ ìyanu, èyí tí etí tiwa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko fi máa ń wà ní déédéé ibì kan náà. Ọ̀kan nínú àwọn etí òwìwí máa ń ga ju ọ̀kan lọ o. Bẹ́ẹ̀ ni, ọ̀kan ó wà lókè díẹ̀, èkejì ó wà nísàlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n àǹfààní ńlá ló jẹ́ fún wọn, torí etí yìí wúlò gan-an fún wọn níbi ọdẹ ṣíṣe ju ojú wọn gan lọ. Wọ́n lè gbọ́ ìró tó ń bọ̀ láti máìlì bíi 10. Bẹ́ẹ̀ ni wọ́n lè gbọ́ ìró ìgbẹ́lẹ̀ ikú tó wà ní abẹ́ ilẹ̀ gan, torí wípé ìyàtọ̀ wíníwíní ìṣẹ́jú àáyá ìyún microsecond ó wà láàárín ìgbà tí ìró ọ̀hún ó dé etí kan sí ìkejì lọ́dọ̀ tiwọn. Èyí a máa wúlò fún wọn láti tọpinpin pàtó ibi tí ìró kan ti wá. Pẹrẹsẹ tí ojú wọn tún tẹ́ pẹrẹsẹ yìí, ó fún etí wọn ní àǹfààní láti gbọ́ ìró láì ní ìdádúró kankan. Yàtọ̀ sí èyí, àwọn ìyẹ́ tó yí etí wọn pọ̀ máa ń darí ìró sí wọn létí láti ṣe àgbélárugẹ ìyún amplify ìró ọ̀hún. Àwọn abala ìró ìyún frequency kan wá wà tí etí àwọn èèyàn ò lè gbọ́, ṣùgbọ́n tí etí àwọn òwìwí ń gbọ́ dáadáa. Lórí ọdẹ ṣíṣe, àwọn kan nínú wọn a máa gẹ̀gùn dé ẹran tí wọ́n bá fẹ́ pajẹ títí tí ó fi súnmọ́ wọn. Àwọn kan sì máa fò láti lépa ẹran ọ̀hún kí wọ́n tó pa á. Tí wọ́n bá ti gbé ẹranko ọ̀hún mì, ikùn alákọ̀ọ́kọ́ wọn ni ẹran ọ̀hún ó dé sí. Níbẹ̀ sì ni àwọn nǹkan tí ikùn ò lè lọ bíi irun, ìpẹ́pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti yà sọ́tọ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ síta kí wọ́n tó ti èyí tó kùn lọ sí inú ikùn kejì, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú wọn aṣaralóore jáde nínú rẹ̀. A máa tó wákàtí 10 kí oúnjẹ ọ̀hún ó tó lọ̀ tán nínú wọn. Bí àwọn òwìwí bá wá fẹ́ yin ara wọn ní lọ́kọláya, wọn èé kú gìrì mọ́ra wọn bíi tàwọn adìyẹ o. Wọn kọ́kọ́ ta kété síra wọn ná kí wọ́n tó máa wá súnmọ́ ara wọn díẹ̀díẹ̀. Akọ lè kọ́kọ́ tàkìtì lójú òfurufú fún abo yìí. Nígbà míì, akọ yìí ó lọ pa eku wá fún abo náà gẹ́gẹ́ bí ẹ̀bùn ìfẹ́. Ẹ̀yin ọkùnrin, Ọlọ́run ló mọrú ayé tẹ́ ẹ wá.
lẹ́yìn tí wọ́n bá ṣàtìmójú ara wọn tán ẹni ìbálòpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá wáyé. àwọn òwìwí pèsè ìtẹ́ fúnra wọn o, wọn ó wá ìtẹ́ táwọn kan ò lò mọ́ ni tàbí ibi tó bá ṣe é lò bí ìtẹ́. bí oúnjẹ ò bá wá sí dáadáa, abo òwìwí yìí lè yé ẹyin kan ṣo péré, ṣùgbọ́n bí oúnjẹ bá ti pọ̀ láyìíká ó lè yé ẹyin tó tó 10 sí 14. èyí ni wípé bí oúnjẹ bá ṣe wà sí èèyàn bá wà sí ni yóò ṣe yé ẹyin sí. tó bá ti wá tó àsìkò tí yóò máa sàbà, àwọn ìyẹ́ ikùn rẹ̀ ó tù kí àyà rẹ̀ tó lọ́wọ́rọ́wọ́ lè máa kan àwọn ẹyin náà dáadáa. láàárín ọ̀sẹ̀ 3 sí 5 ni wọ́n máa ń pamọ́. irú òwìwí tó bá jẹ́ ni yóò sọ àsìkò tí ẹyin ọ̀hún ó lò kó tó pa. nígbà tó sì jẹ́ pé ìgbà tí wọ́n bá ti yí ẹyin àkọ́kọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sàbà ní tiwọn. àwọn ọmọ náà ò ní pa lọ́jọ́ kan náà bíi tadìyẹ o. èyí tí wọ́n bá kọ́kọ́ yé ni yóò pa, lẹ́yìn bí ọjọ́ kan sí 2 òmíì ó tún pa títí tí gbogbo ẹyin ọ̀hún ó fi pa tán. olóyìnbó ń pè eléyìí ní asynchronous hatching. takọtabo ni wọ́n jọ pa ọ̀pọ̀ tọ́jú ọmọ ọ̀hún. kódà àwọn akọ máa ń lọ pa ẹran wá lọ́pọ̀ ọ̀gbà ju abo lọ. èyí ni wípé àwọn akọ wọn máa ń ṣèṣe olórí ẹbí láàrin wọn. lára àwọn nǹkan tó wá lè fa kí ìgbéyàwó túká láàrin àwọn èèyàn a máa ṣẹlẹ̀ láàrin àwọn òwìwí náà. báwọn obìnrin kan ṣe ń fi ọkọ wọn sílẹ̀ bí nǹkan bá sáfẹ́rẹ́, làwọn abo òwìwí kan náà máa ń pọ̀ sókè rajà bí ò bá ti sí oúnjẹ púpọ̀ ní àdúgbò wọn o, tí wọ́n sì lọ múlé síbòmíì pẹ̀lú akọ míì. báwọn ọkùnrin náà ṣe máa ń wá akọ ìyàwó wọn tí ò bá ti bímọ làwọn òwìwí náà máa ń ṣe. tí abo ò bá ti rí ẹyin yé lẹ́yìn ìbálòpọ̀ àbí tó yé tẹ́yin wá ń dòbu tí ọmọ ò jáde ń bẹ̀, akọ yìí ó dánbò míì wò ni o tí ó sì fi abo yìí sílẹ̀. bẹ́ẹ̀ ni tí takọtabo wọn bá pàdé òwìwí tó tún ní gbogbo àwọn àbùdá tí wọ́n fẹ́ ju ti olólùfẹ́ wọn lọ, wọ́n lè bá lọ. ṣùgbọ́n wọ́n máa ń bára wọn kalẹ̀ lọ́pọ̀ ọ̀gbà ni tí kò sì ní sí ìpínyà láàrin wọn títí tí ọ̀kan ó fi kú. àwọn òwìwí a máa pààrọ̀ ìyẹ́ lọ́dọọdún. olóyìnbó ń pè eléyìí ní molting. lábala eyín 1 layer at a time ni wọ́n ṣe títí tí wọ́n fi pààrọ̀ ìyẹ́ wọn tán. àwọn òwìwí ṣòro sí un. kódà ní orílẹ̀-èdè USA ìyún Amẹ́ríkà, àti sin òwìwí dàbí ẹni tó fẹ́ wakọ̀ ni. ẹ kọ́kọ́ lọ fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ó sì gba ìwé ẹ̀rí ìmọ̀yege kó tó di pé ìjọba ó fún yín ní àṣẹ láti sin òwìwí. wàhálà tí ẹni sísìn wọn jẹ, wọ́n lè ṣe ní léṣe bí wọ́n bá rò pé èèyàn ń dẹ́yẹ sí wọn ni. ìgbẹ́ wọn náà sì tún máa run kísakísa. wọ́n tún lè bí oúnjẹ tẹ́ ẹ bá fún wọn kí wọ́n tún máa gbé mi. ẹ wo èmi ò lẹ́mi wàhálà òjè. Àròjinlẹ̀ ló kọ́ mi, àyàn gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo lóye àtọmọ́rán lè jó. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀yin olólùfẹ́ mi, mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìkúnlọ́wọ́ tẹ̀ ń ṣe fún mi. ẹ tún bá mi share fídíò eléyìí náà kó kálé kó kákó. aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. ẹ kú kàlẹ̀.